báwo ni? Wow, okay. Ṣé wàá pa? I'm fine. Mo kàn máa ń kó yín jẹ anytime tẹ́ bá wà ní. Pẹ̀lú rọ́ọ̀kọ yín, ẹ tún lè jì í. Ó dà pé ní six pack náà. Ẹ tún ga. Ẹ tún pupa. You look very handsome. Thank you. Okay. Àǹtí mi sọ fún mi pé àwọn ń bọ̀ ń sẹ́yìn. Torí tí yín náà lọ́yìn ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. Tẹ́ bá rí nǹkan tó wọ̀, wàláhì tẹ́ bá rí wọn báyìí, ẹ dákú ni. Ẹ̀rín náà ni. Mo ń bọ̀ ń fẹ́ sáré lọ síbi tó rán mi. Okay, there. Má pẹ́. All right. Ó ṣe gan. Ó ṣe gan. Okay, take care. Yeah. Baby me. How are you? Jókòó. Báwo ni? Pẹ̀lẹ́. Mo ti dúró látàárọ̀. Báwo ni? Àdúpẹ́. Àbúrò náà ti wá sọ fún mi pé òun bọ̀ ń sìn. Torí ìtẹ̀ náà ni gbogbo wàhálà tí wọ́n ń ṣe nílé tó ìtẹ̀ náà ni. Ó sọ bẹ́ẹ̀. Látọ̀ ti sọ fún mi pé ó ti wà ní bíbá yìí. Ó sọ bẹ́ẹ̀. Ìwọ náà ni mo wọ gbogbo ilé fún torí ó sọ wípé àwọn kan tó wọn láìkì. Oní ní kí wọ́n bọ́ǹfà pé irú kan báyìí ló máa ń láìkì. Ó ti mọ̀ mí tán. Mo ti láìkẹ́ jù. Lórí gbogbo skin ẹ̀ ṣe jáde. Ọkọ mi náà kan sí. Báwo ṣe dùn? Fọ́ọ̀kọ rẹ̀ sí. Glass lélẹ̀. Àti ọkọ mi. Bébí bù. My baby. Pẹ̀lú ọkọ mi. My baby. Mo ní ìwé ẹ̀ gan. I love you, mom. Èmi gan, I love you too. I love you too. Torí ìtàn ò lè fún èmi àti ẹ̀ kò tí nǹkan tó lè dèmi àti ẹ̀ rárá. Torí tí mi ò bá fẹ́ ẹ, àbí tó ò bá fẹ́ mi, máa kú. Kí wá tí wá kú tán, kí wá tí wá kú tán, tí wá nà tọ̀hún. A tún kú sí. Má jọ Ọlọ́run lójú máa kú fún náà méjì. Bẹ́ẹ̀ ni mi náà. Ọkọ mi. Ìyàwó mi. Ọkọ mi. Bébì mi. Báwo ni tí owó tájọ sọ? Owó, èmi tó wẹ́rẹ́ tó ní fọ́bẹ́ kankan pẹ̀lú mi. Mo ti bọ́ dájú sọ̀rọ̀ dájú ti tàǹtọ̀ owó yẹn. Ó ti wọ ní àkáǹtì, ó ti wọ ọbẹ̀ ni mo tẹ fábọ̀ mi kó yẹ bá mi yẹ gbowó mi. Tó bá ti kó dé báyìí kiri wọ́rọ́ ní gbogbo owó yẹn. Mo trust ẹ. Ọkọ ẹ bá rẹ̀. My baby. Bóò You mi. beautiful baby. Bóò mi. Ojú ọkọ mi. Ní tó wà ní ara ẹ, kò síyàn tó ní láyé. Kò sí o, èmi náà ń ṣe gbogbo kíní fún ayáwé. Ó wà ń bẹ̀, ìdíwèé, ó wà ń bẹ̀. Tọ́ba tí ìfẹ́ ká tún bọ́ sórí ibùsùn. Mo kéré ge. Ó máa ń ṣeré gan. Eré tó ṣe fún mi last time yẹn ti pọ̀ jù. Ó mọ̀ ò lè sùn odidi ọjọ́ méjì. Gbogbo ara ló ń ro mí. Oya baby, ONIBEBI. Ó yá wèrè gan o. Bàbá ńlá wèrè yẹn. ONIBEBI. Wèrè ayé àti tọ̀run. Mi ò rí wèrè tẹ̀lé. Ó ti já ọjà pátápátá. Wèrè ayé ni ẹ o. Abirùn. Kí ló ń ṣe pẹ̀lú abirùn? Tí wá rí nǹkan tó dùn mí jù ní ẹ̀kọ́ Ọlọ́run jọ dáríjì mi. Ọlọ́run ti dánmọ yẹn, Ọlọ́run ò dá dáadáa rárá. Ọlọ́run ò dá pé Ọlọ́run ti fìyà jẹ wá látọ̀run bó ìjábìrún yẹn. Ìwọ tún wá bẹ̀rẹ̀ tiẹ̀, ó tún wá kó sọ́wọ́ tiẹ̀. Ìwọ tún fi ẹlẹ́ẹ̀kejì jẹ́, ó di mélòó? Ó di méjì. Ó tún wá má burú ẹ̀. Àbúrò ẹ̀ gangan, ó tún bá sùn. Ó di ìyà mẹ́ta lórí èèyàn kan ṣoṣo. Ìwọ yìí wàá fárọ, wàá fòdì, òun fáfọ́jú. Kí ni problem ẹ̀ náà? Dono, kí ló ń ṣe ẹ̀ náà? Mi ò understand ẹ̀ rárá o. What's the problem? Ọ̀rẹ́ mi, ayé ń ṣe rẹ̀. Ó kọ̀ jù wọ́ lójọ́ lójú. Kò sí kan tí kò ń ṣẹlẹ̀ nílé ayé. Ayé ń ṣe rẹ̀.
memory card orí ẹ̀ ó ti yọ sọnù. Hello. Kí ló dé tó ń disturb mi? Mo ní mi ò lè yẹ. 200,000 kéré gan. Ó kéré kò ń ṣowó tí mi ò lè yẹ, bọ́ mi ò lè yá ẹni. Ó ń béèrè pé kí ló dé tí mo ṣe lè yẹ. Mo ò lè ṣe bẹ́ẹ̀ mi ni mo lówó mi. Mo ní mi ò lè yẹ. Kí ló dé? Àwẹ̀ já kúrò lórí fún mi. Bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀? Ṣoré ẹni tó pè mí yìí tí bá ya lówó yẹn kò lè mọ̀ọ́re. Mo ò ṣe máa ṣe irú ẹ̀ fún un tó jẹ́ pé ó máa ń ṣe bá kó sí ẹ̀ lè mọ̀ọ́re ni. 200,000 wọ́n náà mọ̀ náà ó mọ̀ pé 200,000 kéré gan kò ń ṣe owó tí mi ò lè yá bọ́ tí bá yá kò ní dá padà bọ́ kò tiẹ̀ wá ṣe pé kò ní dá padà yẹn ni problem mi ò torí 200,000 kéré but kò ní mọ̀ọ́re wèrè kan ni. ọ̀rẹ́ mi tí ọ jẹ́ kí n rí ẹ. fi ọ̀rọ̀ orílẹ̀ o. ọ̀rẹ́ mi jẹ́ kí n rí ẹ sẹ́ẹ̀. mò ń bọ̀ oníbèbí tí ẹ máa ṣòro fẹ́ni kúkúrú láyè ẹni gígùn lè san ó lè yá náà ojú ogbó yẹn lè èlé mi 200 nígbà tó ní. ọ̀rẹ́ mi jẹ́ kí n rí ẹ. oníbèbí ọ̀rẹ́ mi kíláàbù. ọ̀rẹ́ jẹ́ kí n rí ẹ. ìṣe ẹ̀yìn ìyá ni ó pè mí kí n lọ fáwọn àbókí lówó yẹn kí n wá fún mi ẹni tí kò mọ̀ọ́re láíláí ọ̀rẹ́ àfi bí ọ̀bọ kò ṣe oore tó lè ṣe ọ̀bọ báyìí ó máa pàpà fẹ́ láṣọ ya ni tó mi ti ẹ̀ láíláí kò jọ. oníbèbí kí ló ṣẹlẹ̀. báwo ni gẹ́yìn ṣe jẹ́ sí ẹ. ṣé o mọ̀ sí ìyàwó mi ni náà. ìyàwó ẹ bá wo girlfriend ẹ ni. ìyàwó mi ni bóyá wà ẹ ọmọ tí mo ti fẹ́ ti pẹ́ in few months time náà máa ṣe wẹ́ẹ̀dì ọgọ́ máa dá sí i òòṣọ kí gbogbo àjọ wa. jẹ́ ká sọ ọ̀tọ̀ kò ń ṣe ìyàwó ẹ bá wo jẹ́ kí èmi fẹ́ fúngbà díẹ̀ náà tí bá tẹ̀ ti fẹ́ díẹ̀ tí mo máa dẹ̀ tún dá padà fún ẹ àbí kí ló fi. bọ́ ṣó normal ṣá ó dà ní pé ó gbádùn kí wọ́n fẹ́ fúngbà díẹ̀ ìyàwó tèmi lèmi fẹ́ fẹ́ so ọ̀fẹ́ kẹ́mi tẹ̀ sóríire mọ́ láyé àbí kí nǹkan máa tẹ̀lé ká máa ṣe fàájì kiri ló fẹ́ wá èmi ò ṣe gbogbo yẹn o ojó ní fọn ifọ́n tú ojó léjìgbò èjìgbò fàyà bí aṣọ o tún wá dọ́rọ̀ ẹ̀gọ́ tún jùdì ṣé o fẹ́ ba gbogbo ayé jẹ́ ni wá èmi ò sí fún gbogbo yẹn o irú ìwé o ní ẹ má bá mi dárú àṣàkáṣà yẹn o gbàgbé. ẹ kò gẹ́ ẹ̀kọ́ tí mi sọ tí bá ti lò fúngbà díẹ̀ máa dá padà fún ẹ wà á dẹ̀ máa fẹ́ kan ẹ lọ. gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ jàre mi ó ń ṣe tó yẹ kí n máa bá yìnyín rárá wo lẹ́sùn jọ. ṣé kò sí o. bébì o máa dẹ̀ sí problem mo rò pé bébì báwo ni ṣọ wà pa kí ló kọ yẹ. Arábìdé. Just a beautiful lady. Thank you. Wow. Ọlọ́run dá ẹ gan ó dá ẹ pé ó yẹ pé jọ sọ́ọ̀dì Ọlọ́run dá ẹ kò kánjú á. kí ló ṣẹlẹ̀ oníbẹ̀bí mo wò pé ìtumọ̀ wo ọmọ yìí ká lọ jàre ọmọ yìí ká kí ló dé má question mi kí ló dé fẹ́ máa question authority mi ni what's the problem. ọ̀rẹ́ kò lè tó yẹn. jọ oníbẹ̀bí jọ. ẹ wá jẹ oúnjẹ kẹ ọ̀rẹ́. ọmọ ìyá wèrè gan ṣá so kò ń ṣe gbogbo ọ̀rẹ́ ènìyàn lè sọ àṣírí fún. àjẹpọ́nù láàánú tí kàlùkàlù ẹ̀.
ONIBEBI. 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 Ọmọ bálẹ̀kùn yẹn ṣíṣí ni. Àwọn ìyá wọn ti ní ṣá. Ó tí o. Ó tí o. Ó pé kí ló ṣẹlẹ̀? Kò sí problem. Kí ló happen? Ó ta bèbí ni. Mo rí bèbí, mo tún wọ bẹ̀yẹn, mo rí bèbí. Kí ló ṣẹlẹ̀? Ẹ ti wọnú lé. Mo wọ bẹ̀yẹn, gbogbo bẹ̀ bèbí ni. Ẹ jókòó. Kí ló fi bèbí ṣe? Ṣáwọn ilé. Wá ní bèbí. Mo ṣe rí sí ìtọ́ṣe ń pẹ̀lú ní bèbí. Nǹkan kan láti wà pẹ̀lú ọ̀rọ̀ bèbí já ẹ̀mí sí o. Èmi tí ẹ tó tán ẹnu mi máa ń bọ̀. Bèbí yìí pọ̀. Kí ló ń fi bèbí ṣe tó báyìí? Já mi sí tó bá yẹ kó fún òun ló mú búrìjì wá ni. Já mi sí ẹnu mi á bò. Àwọn bèbí ilé ti pẹ́. Àwọn old model lélẹ̀. Old model. Wọ́n ṣe new model rárá. Tẹ́bá ti ń gbọ́ Honda 1980. Àwọn Honda Ala lélẹ̀. Àwọn Honda Ala 1986, 1990. Àwọn ti 2016 wà lọ́tọ̀. Bèbí yìí láti ní kankan tó ń ṣe pàdé mi. Já mi sí. Láì ṣe obìnrin tó máa kó tẹ́dí bí àsílẹ̀ báyìí. Ẹ fẹ́ mọ ìdí ONIBEBI? Mo fẹ́ mọ pàdé mi. Ìdí ONIBEBI gangan. ONIBEBI gangan. Ọwọ́ yìí. Ọwọ́ yìí. Ok. Ẹ fẹ́ mọ dẹ̀. Ẹ mọ wíìsì ni màá fi sọ fún yín. Mo wọ́n ti gbà tá a ṣe kéré. Àwọn ọkọ yín la bá gbogbo àwọn kiri yẹn. Bàbá kú bá lọ́wọ́ mi o. Bàbá kú bá lọ́wọ́ mi. Ó ní àwọn ọ̀kadà bá lọ́wọ́ yín gbà yẹn. Nígbà tẹ wọn wà ní bisikíìtì ní kékeré gbà yẹn. Ó jẹ́ ká fi kékeré yẹn lẹ̀ téèyàn bá ròyìn á ronú dànù ni. Ibi tágbàlagbà bá dúró síbẹ̀ àlọ́mọ kékeré máa bá. So àgbàlagbà tó bá fẹ́ fún rẹ̀ ń brain òun láti move pẹ̀lú àwọn ọmọ kékeré kọjọ lọ. Bèbí lélẹ̀ ń bí. Bèbí nìyẹn, bèbí nìyẹn, bèbí ló yàpá sínú ilé yẹn. Kí ló ń fi bèbí ṣe? Mo kì í máa rí lè jáde ọ̀sán náà. Àmọ́ ní tó bá ti bèèrè ọ̀nà. Àṣírí kò sí nǹkan tó ń rí èmi náà lè kó bèbí sílé tó bá ti máa yọ owó. Lílé ṣe ẹbí yóò gbé ẹbí yóò gbé ó ní reason. Láì ṣe obìnrin tó máa kó tẹ́lí bí àjọ. Ẹ má bọ̀ ẹ́. Àwọn ilé ìtẹ̀ pọ̀. Ẹ má bọ̀. Àwọn míì tún lélẹ́yìí o. Bẹ́ẹ̀ni, àwọn 2015, 2016 model lélẹ́yìn. Bá ṣe wọn ẹyọ kan dúró fún ẹyọ kankan. Kò tún ṣe ogun wọn ló wà ń bí o. Bẹ́ẹ̀ni. Ẹ̀gbọ́n káwọn ọmọbìnrin ìta ìsín wọn ṣe fojú bọ̀ wọn bá ń tẹ́bákọ̀ ló ń kó fún wọn kò máa jẹ owó yín. Ọlọ́gbọ́n ló ń ṣe. Ọlọ́gbọ́n ló ń ṣe. ONIBEBI gbogbo eléyìí pọ̀. Wá ṣé o ń ṣe test ṣá? Anyway wá tẹ̀ máa lo condom. Condom ò kí máa ń dùn. Rọ́ọ̀ ló ń ṣe. Ọgbọ́n ni. Bó ń ṣe HIV test. Ojoojúmọ́ ni àmọ́ tá bá ti dọ́gbọ́n sí ìyẹn ò ní ìdìmọ̀. Ọlọ́run àmọ́ aṣọ ẹ o. Bímbọ́ ọmọ mi tó ga ọ̀rọ̀ bọ̀ eléyìí tóbi ju wúlé bàtú. Wúlé bàtú kẹ ẹ̀yìn ló wà eléyìí kò láìkó níwájú ṣe mọ style tó fẹ́ àwọn tó bá ti sanra ẹ̀gbẹ́ bá. Kẹ́ ẹ máa fi fún ẹ má sáré ẹ kẹ́ ẹ máa gbígbẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ẹ máa ń jì ẹ máa fi sùn ohun ẹ̀ lásán kò ní jẹ́ kẹ́ ẹ tètè kàn torí ẹ fẹ́ rí díẹ̀ ń dẹ̀ tẹ́ bá rí Bímbọ́ ẹ mọ̀ pé wọ́n là ní.
wo àwọn situation rẹ̀ most of them máa clinch mọ́ mi. For real though. Ó máa clinch mọ́ mi. Hello. Baby, what's up? So can I see you? Yeah. So, Seriously? Yeah. Hello, sis. Ṣé wàá pa? Bẹ́ẹ̀ ṣe ń wọlé lẹ́ẹ̀kan tẹ̀ ṣe ń dúró síbẹ̀ mo ti rí yín. In fact, bíbá mo wà látàwọ̀. Ó yẹ kí ti lọ síbi iṣẹ́, but oyin ni mo fi dúró. Sister, full housewife materials ní gbogbo tó pé lára obìnrin ló wà lára yín pátá. In fact, ẹ̀yin yẹn ò dẹ̀wọ̀n rárá. Ajẹ́wò mi kí màá tẹ̀yìn kájọ mọ́ ara wa. Stop rapping. Are you talking to me? Yeah. Like seriously? I'm so much in love with you, baby. How will we make kájọ mọ́ ara wa? Maybe I can have your contact. Excuse me, are you sick in the head? Look at me from the head to the toe. Mo jọ àwọn ọmọ oníranù tẹ́ ń gbé kiri, àwọn ọmọ onídọ̀tí. Yes, Gava. Àwọn ọmọ olóhùn tó ń rìn kiri street tó kàn lè walk up to kó wá máa rap fún. Wẹ́chà, èmi náà mo kì í ṣe onídọ̀tí. If you can see me very well, òun náà lè yẹ kí wá kó azin kò dẹ́ ṣe kò dẹ́ gbé sẹ́yìn. Are you sick? Is something wrong with your head? Ọlọ́run o, yé ojú mi ó ti ó dà. Ọmọ mo fọ́. Ó tiẹ̀ wò mí látòkè délẹ̀. Ṣé orí ẹ̀ ti dàrú ni? Àbọ̀bọ̀ ń ya wèrè ni. Bó àṣọ ti gẹ̀ tí tí kì bá ṣe kó ti gẹ̀ tí rè tó bá pé wọ́n fọ́ etí yẹn dáadáa tí gòyìn yẹn tó ti kó sínú ojú yín ni orí yín ò bá ti pé nígbà tẹ́yìn náà lọ ń tó sí rè lè ṣe lẹ́bù yín ni ta ló máa jókòó ta ló máa jẹ́ ìyàwó náà ẹ̀yìn méje ṣé ẹ lè dá gbé ṣé ẹ lè dá gbé àwítá ìwútọ́ èso ìwò bíi fáàlì bàjẹ́ ṣíọ wọ́n ti gẹ̀ tí. You are very, very sick. Baby. Get out, idiot! Move away! Dirty idiot. Ṣé ẹ lè gbé ni? Tẹ́ bá dìmọ̀ ṣé ẹ lè gbé? Ṣé kò ní gbé yín kúrò ńlẹ̀? Báyọ̀ ṣe máa níyàwó ní ọkọ. Ṣé kò nílò yín pa tẹ́ bá gbére lé ìsinmi? Gbogbo ibi tọ́wọ́ máa rún sínú àlélẹ́ ìwọ́n tẹ̀ ní gbọ́. Ṣíọ̀. Ẹran ńlá ni o ẹran ńlá gidi ni bọ̀kan kó gbá fún ẹ̀ náà báwo ló ṣe wá ṣe. Bímbọ́ ó kọ́kọ́ ṣàkọlù ìgbà tó rí kinní tó ń wá òun fún ẹ ló tún padà wá. Ó láìkí ní ẹ̀ gan-an. Ìgbà tó gbà lẹ́ẹ̀kan tó jẹ lẹ́ẹ̀kan ojoojúmọ́ ló ń wá. Tẹ́ bá pè mí tí fóònù mi bá kú, òun ló pè mí pa. Ẹjọ́ báwo lẹ̀yin ṣe jẹ́ sí wọn. Ẹ̀gbọ́n mi gangan ni wọ́n bí wọ́n ṣe ju ọmúlẹ̀ báyìí èmi ni mo hàn èmi ni next of kin wọn. Ẹ̀yin lẹ mú àmúkọ wọn. Kò tí ì kan náà ó sì dùn ó sì dùn. Ìyẹn náà wà pa ta ni àwọn wájọ. Dáàdì wa làwọn jọ. Àwọn jọ dáàdì àwọn àti dáàdì báyìí bí ìbejì. Oníbèbí nǹkan tẹ́ ẹ̀ sọ ni pé dáàdì wọn ft gan ọmọ mi ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ń sọ fún mi yẹn. No irọ́ àǹtí mi kàn lómi lára díẹ̀ ní sá ló fẹ́ ní sá. Oníbèbí ó dáná ẹ jọ̀ọ́ ẹ máa fún mi ní ìṣẹ́jú bíi mélòó kan mo fẹ́ bá ọmọ mi sọ̀rọ̀. Ṣé kò sí sá? Kò sí nǹkan kan. Baby, I'm coming. Ẹ dẹ̀ má fi gbogbo ara jókòó sórí iṣẹ́ yẹn. Mo ṣẹ̀ ṣe ni.
Is that okay? Auntie me, no, my phone para jókòó. Ẹ ṣì di okay to that. Rasa. Fẹ́mi. Ajawan. Gbéra. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́ sà. Fẹ́mi. ONIBEBI. Kí ló ṣe dáadé ṣé kí wọ́n lọ hypertension? Irọ́ bó ṣe ṣe ń lọ yẹn kò tí ì dé ilé ìbò tó máa ti kú. Wọ́n kàn mí sókè wọ́n mí sílẹ̀. Ó máa wà òkè. Máa yóò ní pẹ́ kó. Èmi náà fẹ́ ọbẹ̀ mò ń rò bẹ́ẹ̀. Dúnà àbúrò mi, ṣé mo ò dáa tó ni? Aṣọ tí mo wọ̀ yóò dáa ni. Àǹtí mi dáa. Dúkú ni ẹ́. Aṣọ ló ṣe ọmọ ní aṣọ ọmọ má ṣe àǹfààní kan báyìí ni ẹ́. Mo dáràn àṣefàwọ̀rajà ni ẹ́ pẹ̀lú gbogbo owó tí mo ná fún ẹ. Pẹ̀lú aṣọ tí mo rà fún ẹ. Àbí pẹ̀lú gbogbo ṣòwò tí mo rà fún ẹ. Bàtà tí mo rà fún ẹ tí mo tún ṣe láti orí ẹ̀dẹ́ ìkọlù ẹ̀ṣẹ̀. Ìwọ fàwọ̀rajà lásán. Owó tí mo mà kó fún ẹ láti ló bá dùn mí jù láyé mi mo jẹ gbèsè. Aṣọ gbogbo sórí ẹ ni mo ti gbọ́. Gbogbo sóyà ni mo ti gbọ́ wo lórí púpọ̀ lò ṣe ọmọ àlè ọmọ jáde. Tó bá fọ́ ọkọ̀ mi àbórí púpọ̀ ẹ̀ bá ẹ̀ ni. Àbó ṣí ere ni. Kò ní dáa fún ẹ ayé máa bàjẹ́ sọ̀kọ̀lọ́ fẹ́ pa ẹ̀ ni. Báwo ló ṣe wá ṣe tó yẹ pé òun fúnra ẹ̀ ló fi ẹ́ lẹ̀ tẹ́ ẹ̀ fi fẹ́ra yín mọ́? Because ilé ó yẹ kó kú sí ẹ lọ́rùn ni o. Ó yẹ fi mí sílẹ̀ yẹn ó ná gbọ́dọ̀ ń dá sí i kẹ́ tó lọ bíbá máa ṣàlàyé fún yín. ONIBEBI. Ẹ bá mi mú Tọ́pẹ́. Tọ́pẹ́ tọ̀pínsìn. Tọ́pẹ́ nìyẹn. Eléyìí. Afọ́jú nìyẹn. Tọ́pẹ́ tọ̀pínsìn. Afọ́jú ni. Ó bá afọ́jú lájọṣepọ̀. Ẹ ti ṣe rí. Ọlọ́run ò ní jẹ́. Ẹlẹ́dàá mi ò ní jẹ́. Ẹ ti miss. Afọ́jú ló dùn jù. Wọ́n mọ ibi tó máa ń wọ̀. Wọ́n máa ń fi sí ni. Ó ti máa ń dùn jù. Ẹ ti ṣe rí. Ẹ lọ try ẹ dash mi lówó. Ẹ lọ try ẹ. Àbí kí gbé Tọ́pẹ́ fún yín. Mo lè fún yín o kí fún yín pátápátá. Ṣó wà òkè àjẹkù ẹ. Ẹ jẹ́ kí n sọ story Tọ́pẹ́ fún yín. Ọmọ olówó ni. Owó tó ń dẹ́wù bòṣì. Owó tó ń jẹ́ owó tó jẹ́ pé tí èèyàn kan bá ní ẹ̀wọ̀n kan tí orí kan bá sùn ó máa ń wọn igba òun ni bàbá ilé kì í ṣe pé tó olówó kan láàrin òtòṣì pé òtòṣì ni gbogbo wọn o tí orí kan bá sùn àwọn igba òun ni bàbá Tọ́pẹ́. Ṣé kèmí sọ̀tọ̀ ọdún mi fún un? Sórí láàrin èmi àti wọ́n kò ṣe jókòó kó rí ọmọ olówó ó yẹ pé ọmọ bílọ́níà wọ́n ti bílọ́níà lórí tó fẹ́fẹ́ kọ́mọ wọn tún wá fáìn látòkè délẹ̀ kó sì gbọ́nlẹ̀ dáadáa kó dàbí àgbà nílà rẹ̀ gùn a mọ̀ pé fífẹ́ tó fẹ́fẹ́ yẹn nǹkan rere ò lè ti Násárẹ́tì yẹn jáde bẹ́ẹ̀ ni kò ń ṣèpè torí pé gbogbo èèyàn ti rí ẹ nírì fàwọ̀rajà ṣó ti yẹ ká má ti wá sọ ọmọ mi pẹ̀lú condition tó wà bó dẹ̀ ṣe wà yẹn kò ń ṣe ọmọ lásán o kò ń ṣe ọmọ àtàpátá dìde bàbá ẹ̀ ní owó gidi tó dẹ̀ ń tọ́jú ẹ̀ wá rí pé kò sáwọ́ yàrá rẹ̀ àdìgí bí ó ṣe wà yẹn gan bàbá ẹ̀ ò fẹ́ kó gbélé yìí ó fẹ́ mú lọ lóyìnbó ni èmi mo ní rárá ó gbọ́dọ̀ wà lórí àkàtà mi kí n máa mójútó nǹkan mi fún ara mi now gẹ́gẹ́ bí rí mi bí ìyá ẹ̀ ni o gẹ́gẹ́ bí ìyá sọmọ wá sọ fún mi kí ni intention ẹ sọmọ yìí ṣé o fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya ni kó máa gbélé ẹ̀ kó máa tọ́jú ẹ̀ àbí kò fẹ́ fi pass time tó bá jẹ́ bẹ́ẹ̀ pẹ́pẹ́ tó wà lọ́kàn ẹ̀ nìyẹn ìwọ ṣàlàyé fèmí èmi á fún ẹ ní advice tó dáa màá bá jẹ́ kó mọ̀ pé ọmọ ilé ìkọlù máa fi panu wípé àwọn ọmọ tó fi ń panu àwọn yẹn wà ń gbòòrò ọmọ gidi tàbí léèrè ta kọ́ tó dẹ̀ gbẹ̀kọ́ lélẹ̀ ó kàwé ó wà alright kò tọ́rọ́ jẹ́ nǹkan tó kàn dé òun ló ní àmàmọ́ òun mo dẹ̀ wọ́n pé ọlọ́run máa ṣe ọkọ ẹ̀ fún lágbára ọlọ́run. ẹ ṣe máa ìgbà tí ẹ kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rù ń bà mí mo ìyá máa sọ pé bẹ́ẹ̀ ni fún mi ní ọmọ. ó dà pé bí ọlọ́run yín sí mi bí wòlíì ni torí kan tí mo máa ń face látọjọ́ ayé mi nìyẹn kò sí obìnrin tí mo pàdé láyé mi wọn kì í máa ń fẹ́ mi mọ́ mi wọ́n á ní fàwọ̀rajà ni mí wọ́n á ní gbá wọ́n á ní àwò kò sí anybody tó fún mi ń try àbí pé òkè jẹ́ kí tẹ̀ try boy ṣe bá tijọ́ tí mo ti pàdé Tọ́pẹ́
mọ́mí àtijọ́ yẹn mo ti èmi fún àìmọ̀ mọ̀ pé èmi ni ẹni tí inú ẹ̀ dùn jù ní gbogbo ayé torí ó máa ń jẹ́ kí n mọ nǹkan tó ń jẹ́ ìfẹ́ tí bá ń sùn tí bá ń jí anything tí bá ń ṣe nílé ayé mi ọ̀rọ̀ ẹ máa ń wà lókàn àyà mi mo ò fi ṣeré mọ́mí bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ o tí ìbá nífẹ̀ẹ́ mọ́mí ẹ̀ sọ fún mi ṣé mo lè wá sí ilé èmi fún àmì ni mo sọ fún pé mo fẹ́ mọ mọ́mí lénìí mo fẹ́ kájọ sọ̀rọ̀ nítorí kí n kò yẹ kó mi kọ̀ wá mọ̀ yẹn lásán mọ́ mi mo wá mú date ni tó àwọn ọmọ ẹ̀mí àti dáàdì mi wọ́n ti ń retí ọjọ́ yẹn wọ́n dẹ̀ ti ní good plan fún un mọ́mí mi ò parọ́ fún yín o ṣẹ́rí tó bá dàbí irọ́ mà tó bá dàbí irọ́ ṣẹ́rí ọlọ́run ẹlẹ́dàá mi tí mò ń sìn ọlọ́run tó dá mi wá sílé ayé kó fi ìyà mọ́mí ẹ jẹ́ kí n ṣe pé mo lè fi ògùn mo lè fi búra sí. I won't allow that kí irú yẹn ò lè ṣẹlẹ̀ nígbà. àmọ́ mi mo nífẹ̀ẹ́ tọ́pẹ́ o tí ì bá fẹ́ tọ́pẹ́ máa kú mọ́mí. ó ti ẹ̀lẹ́ o lè kú bí mo ti dẹ́sẹ̀ wọnú ilé mi yóò lè kú. àmì mọ́mí. agbára ọlọ́run náà lè ṣe yín lọ́rẹ̀ ara yín. àmì mà. mọ́mí ẹ jẹ́ kí n sọ fún yín mà mo fẹ́ kẹ́ mọ bí ọ̀rọ̀ tọ́pẹ́ bó ṣe rí nínú ọkàn mi ṣe rí tọ́pẹ́ tẹ́wọ́ yẹn mà òun lẹ̀mí mi òun láyọ̀ mi òun ní ìdùnnú mi òun ní nǹkan tí mo fi ń mí náà mọ́ mi gbogbo nǹkan tí mo dárúkọ ẹ̀ mà tí ó bá sí nínú ayé èèyàn ẹ sọ fún mi ṣé onítọ̀hún ti di òkú mà ta ló wá gbàdúrà kóun di òkú tí tọ́pẹ́ bá ti kú ọ̀nà ayé mi ti bàjẹ́ tèmi ti ta mo ti kú mo ti gbé. má lọ bẹ̀yẹn bẹ̀yẹn ò dá kò sí wàhálà ṣé àbá mi tọ́jú ẹ̀ mímí kan gbọ́dọ̀ bí o. wọ́n mi èèyàn bí èṣù tó máa wá sáyé mi àti tọ́pẹ́ tó ní jẹ́ ká fẹ́ wa ní ká máa gba àdúrà àti èpè ká máa fi sìn kórìí jìnnà sí wa. ó ti yé mi má bẹ̀rẹ̀ fi lọ pé ẹ̀gbọ́n ìfẹ́ tèmi ṣá ọmọ yẹn mímí o gbọ́dọ̀ mí o. wọ́n mi ìyá ò lè jẹ́. nǹkan kan gbọ́dọ̀ ṣe o. nǹkan tó bá máa ṣẹlẹ̀ sí kò ṣẹlẹ̀ sí mi ìyàwó mi ọlọ́run jẹ́ kí ọmọ ṣẹlẹ̀ sí. ọmọ burúkú tiẹ̀ ní ṣẹlẹ̀ sí ìwọ náà ẹjọ́ máa bára yín kálẹ̀ ní ìgbà mi lọ. èyí ọkọ mi ṣáà tiẹ̀ rọra mú kó má dùn ó wà ń bíbà ṣe sùúrù. rọra ń bẹ̀ ni máa bọ̀ ń bí. pẹ̀lẹ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bíbá ẹ jẹ́ kí mi ṣáà sí ṣé ẹ jọjọjọjọ náà bíbí sáà nìyẹn ẹ jẹ́ kí mi wọlé lọ tó bá dẹ̀ ṣe jẹ́ màá sì ti yọjú tiẹ̀ ṣó ti gbọ́ tó yá fún mọ́ bí kò lè bá fẹ́ ní ẹ sọ̀rọ̀ ìwọ náà ìwọ má yọ mo ti ní ṣé o fi ń gbé mo pẹ́ kí tó wà sẹ́yìn rẹ̀ mo bẹ oúnjẹ dání wa mo kò máa láìkí rice bọ̀ mo bẹ kẹ́ẹ̀kẹ́. ṣọ́ra dìde sí. kí ló fẹ́ tí mo wọ́n kí kò má sọ̀rọ̀ mi mọ̀kọ́ tó fẹ́ kò má wà pẹ̀lú mi mo mọ̀kọ́ tó ń ṣe kí n má rí ẹ̀ tó bá pè mí lórí fún pé tọ́pẹ́ ń ṣe kan báyìí máa sọ wọn kẹ́ má ti sọ̀rọ̀ tọ́pẹ́ ń sùn tọ́pẹ́ kí lórí ọmọ ọ̀bẹ àjẹ́ ni mo ti lọ́ọ̀rọ̀ ẹ̀ jù. mo ní kọ́ fọkàn balẹ̀ pé kò sí nǹkan kan ẹlẹ́jẹ̀. ONIBEBI, oya baby, ONIBEBI, oya baby, ONIBEBI látúngbédé ó dùn gan oyin mọ́mọ́ àpèrè ló tó bẹ́ẹ̀ láti fún wa ò ká kọ́gbọ́n ọgbọ́n ti pọ̀ jù lórí ẹ̀ ó ń gbọ́ ṣá prapra àwọn máa lè lọ sọ́sọ́ bí owó bọ̀bọ̀ oyin mọ́mọ́ ONIBEBI o ẹ̀ka ka tiẹ̀ ní mẹ́ta ẹ̀jì ń ka tiẹ̀ ní méjì ONIBEBI dá yàtọ̀ ONIBEBI dá yàtọ̀ ó sọ kò má dá dúró. ẹ̀yin náà ló gbà yàn. Mama patronize. láti fún wa àwọn ní kó jára lé ẹni àwọn ní kó jára lé ẹni. ayé mà lè ayé mà burú àwòrò pedro ló wà máa wọ ṣé wọ́n wọ̀ ọ́ ni. ọmọdé wa kọ́ alàgbà wa kọ́ kọ́gbọ́n nínú ONIBEBI o ONIBEBI kìkì ọgbọ́n
Èmi ti rí wọn bọ̀ tí màá ti ṣe pé mi lára kí n tèmi àti wọn tí wọ́n wá ṣọ́ọ̀bù ní kọ́dẹ̀ ṣọ́ọ̀bù kọ́dẹ̀ lọ. Kò disappoint mi wọ́n wá ṣọ́ọ̀bù ọkùnrin máa gbéyàn wá bí ó gbé afọ́jú wa jọ kí ni afọ́jú rí tán wá ń ṣọ́ọ̀bù sọ fún mi. Kí n tiẹ̀ Ọlọ́run ti dàṣòro yẹn sí lágbádá ó ṣànífẹ̀ẹ́ òrìrì kó tó máa fẹ́ sọ òun ló níṣòro. Ẹ̀rọ lọ́run irú kọ̀ọ̀kan náà nìyí ṣé tí ẹ rí ọkùnrin tó bá ti fi lè ń ṣe àlẹ̀ ṣí sórí. Èwo tó lálẹ́ ṣí ọ̀rẹ́ mi. Irú ta lẹ̀lẹ̀lẹ̀lẹ̀ tí yóò ṣì òun náà ń pè lálẹ́ ṣì torí ẹ̀rín ṣìn bí ojúbọ èṣù èmi ò lè fẹ́ rú wọn fàwọ̀rajà ni wọn tí ẹ̀ dúró náà ṣebí 3 months lóṣù ló ń bíbà ṣé ọmọdún tí mo ti wà ń bí ọdún wo mi ò mọ̀ rárá tí ń bá máa ṣírù rẹ̀ ọmọkùnrin ìyá ti gbé obìnrin 30 wá. Kí ló dé kí ni lórí ọkùnrin kan ṣoṣo. Sọ́jọ́kùn ẹ̀mí ẹ̀ obìnrin 30 ẹ̀mí ò ló kù lónú ẹ̀mí ẹ̀. ó kàn ń kàrà mọ̀ ni tí mo bá tiẹ̀ wá jókòó pé mo tiẹ̀ wá fẹ́ calculate kí n wo láti bí aṣọ tó ń wọ̀ wá bí o bàtà tó ń wọ̀ wá tó 50. Kí ló tún kù tí ò tí kù obìnrin bíi 50 má tọkùnrin kan bá gbóyè ẹ̀mí ò ló tún fẹ́ kù nù ayé ẹ̀. ó sún mi òun náà mò ń sọ o torí mi ò mọ. ká sọ láàrin èmi àti mi. ìyóò ṣe máa rí ọkùnrin tó ga tó sì ń gbọdọ̀ báyìí tí ò ní ń yàn á ṣe ṣì náà bí òkú obìnrin yẹn á pè é. Ẹgbẹ̀lẹ́. Ìwọ gan ní ìfẹ́ parọ́pọ̀ láìkí. Èmi Ọlọ́run ò ní jẹ́ sórí kí mo ọkùnrin fẹ́ kalẹ̀ báyìí bí àkẹtẹ̀ kétí ẹ̀ wá tóbi kórí ẹ̀ wá fẹ̀ tí mi nílẹ̀ nìkan kan bá mi dùn irú ọkùnrin bẹ́ẹ̀ lèmi máa ń wá á jẹ́ pé irú kọ̀ọ̀kan ọbẹ̀ ẹrú lẹ́yìn méjèèjì. Èmi kẹ̀ ó wà lára ẹ̀ jẹ́ àfilẹ̀ àdéhùn tọ́lọ́run ti gbé sóhun ayé nìyẹn ó ti wá lọ ONIBEBI orí kí wọ́n ti rí kọ́ tó sọ lóníbèbí ONIBEBI gidi lélẹ́yìí obìnrin náà lè ló máa pa. Ẹ lọ ṣiṣẹ́ tọ̀gá ní ìṣe. Pẹ̀lẹ́ àwọn ọkùnrin àlẹ̀ ṣe Ọlọ́run á yàn fún ẹ náà Ọlọ́run á yàn fún ẹ òṣìṣẹ́ ìwọ ló fi tì wọ́n. ONIBEBI oya baby ONIBEBI oya baby ONIBEBI látúngbédé ó dùn gan oyin mọ́mọ́ àpèrè ló tó bẹ́ẹ̀ láti fún wa òkà kọ́ mọ́ ọgbọ́n ti pọ̀ jù lórí ẹ̀ ó ń gbá ọṣà prapra àwọn máa lè lọ sọ́sọ́ bí owó bọ̀bọ̀ oyin mọ́mọ́ ONIBEBI o ẹ̀ka ka tiẹ̀ ní mẹ́ta ẹ̀jẹ̀ ń ka tiẹ̀ ní méjì ONIBEBI dá yàtọ̀ ONIBEBI dá yàtọ̀ ó sọ kò má dá dúró bèbí o ONIBEBI o ONIBEBI o ONIBEBI o ONIBEBI oya baby ONIBEBI oya baby ONIBEBI látúngbédé ó dùn gan oyin mọ́mọ́ àpèrè ló tó bẹ́ẹ̀ láti fún wa òkà kọ́ mọ́ àwọn lè kó jára alẹ́ ẹ̀ ní àwọn lè kó jára alẹ́ ẹ̀ ní ó yọ sódò ọmọge ọwọ́ ó yọwọ́ ṣẹ́ olùbẹ́lẹ̀ yìí òjò ọkọ mi máa yàn lálẹ́ ọkùnrin dá síbẹ̀ ọmọdé wa kọ́ alàgbà wa kọ́ kọ́gbọ́n nínú òní. bébí kìkì ọgbọ́n ONIBEBI bébí 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 ONIBEBI oya bébí ONIBEBI oya bébí ONIBEBI látúngbédé ó dùn gan oyin mọ́mọ́ àpèrè ló tó bẹ́ẹ̀ láti fún wa òkà kọ́ mọ́. Daddy. Yes, sir. Jókòó. How are you? Báwo ni? I'm fine, sir. Àwọ̀ mi rè. Yes, sir. Baby, it's okay. Àwọ̀ mi rè. Daddy fẹ́ shake. No, má worry. My dear, jọ̀ọ́ má bínú message orí phone mi. Okay, sir. Oh no. Okay, mo ń bọ̀. Yeah.
Femi, hope everything is fine. Yeah, it's fine. My dad is chatting with someone on phone. Okay. Yeah, he's with his coming. Oh, yeah. Take your time, sir. My dear. Sir? Jọ kí lorúkọ títí ẹ? Temitope ni, sir. Temitope ni. Tope Topinsin, yeah. What a beautiful name. Thank you, Tí gbogbo a máa Tope. Thank you, sir. Ọmọ ìlú wo ni wọ? Ọmọ Ogun State ni, sir. From Ogun State. It's a nice state. Thank you, sir. Àwọn parent ẹ kọ́? Actually, Popsi mi Canada ló ń gbé. He is resident doctor ní wọ́n bẹ̀. He's a doctor in Canada. Mọ́mí kọ́? Oh, Popsi mi wọ́n ní shop ní Ìdúmọ̀tà tó máa ń ta aṣọ. He sells foreign materials and all that. You look so beautiful, my dear. Thank you, sir. You look so beautiful. Yeah, what's the common school? Ó fún àìgò. Ó ní fáìlì gbogbo nǹkan tó wà lára ẹ̀ ló pé. Inú mi dẹ̀ dùn sí. Mo ti sọ pé kó mú ìyàwó wá létí pẹ́. Oníranu ni. Ó dẹ̀ promise me pé ní ìlú máa mú ìyàwó òun wá. And God who made me. Irú èèyàn tí mò ń fẹ́ gangan ló mú wálé. Thank you, sir. Mo nífẹ̀ẹ́ sí ẹ gan ni. Oh, really? Ẹ̀yin ló lè sọ. Sir, next year. No, my dear. Láti ìbéyìn náà lè sọ pé kí jọ yín. Ẹni pé kí mójú lọ sọ́jà. Òun ló mú ẹgbẹ́ mú nǹkan jú rárá. Wọ́n á lọ́mọ African coin wá. Kọ́dá dìbò tí ẹ dìbò, ó ti wọlé. Stop. doing that. Daddy, do you like it? Business tí mo sọ fún ẹ last time pé mo ń ṣe nípa project yẹn. Okay, yeah. O ní bílí kan fún wọn náà mo kó sí ṣá. Are you serious? Àwọn fún wọn náà ni o. Wọ́n ti gbà mí. Oh, pẹ̀lẹ́. Má worry. Pẹ̀lẹ́. Nǹkan ló ṣe yẹn pé mo ní lè pẹ́ bí báyìí kí lè tètè lọ kí padà dé. Tí bá ti dé máa dọ́dọ̀ ẹ̀. No. O ṣe máa decide bẹ́ẹ̀ yẹn. Kí ni ẹ ṣe? But these people are wicked. They are wicked. O mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ darling. Má ro anything, ṣó ti gbọ́. Má ro anything. Má worry. 5 days làwọn bank fún mi ń sìn. A ní kó má worry. Báwo mi fẹ́ rí 2 million naira láàrin 5 days? Àwọn guys yẹn burú o. So o rí anybody ni wọ́n kàn ti sá lọ. You cannot. O lè fọlọ́pàá gbé wọn ni àbí, you know, or something. Ọlọ́pàá. Èèyàn tí wọ́n bá wẹ́ ní ọ̀fọlọ́pàá mú làwọn. But no problem. Jẹ́ kí n máa lọ. No. Lọ sí Bona. Why are you like this? Má padà wá. No. Má lọ sí anywhere. O ṣe máa sọ pé o fẹ́ lọ, má lọ sí anywhere, ṣó ti gbọ́. But ṣé tó yẹ lè ṣe wá fẹ́ lọ ta fóònù àti gold ẹ̀? Ní kò dáa, bí ìgbà tó ń ta nǹkan ní ẹ̀ ni. Kò lè tó yẹn. Ṣọwọ́ kọ̀ọ̀kan tó bá ti ṣe èmi ló ṣe. Èmi àti ẹ̀kọ̀ọ̀kan náà ni wá. So, o lè ti ṣe sọ problem ẹ̀ fún mi nísìnyí. Tèmi ni pé kémi wá solution sí. Ṣó understand? Wọ́n má worry. Ṣé bí Tọ́pẹ́ ló sọ fún ẹ pé kó má worry? Tí wọ́n sọ fún ẹ pé kó má worry. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Actually, èmi ò ní tó yẹ yẹn lákàrántì mi for now. But give and take. Tí bá ní kí n wo dáadáa. Tí bá gbálé gbàsà mo ṣe lè rí bí 800,000. But not to worry. Tí mi sọ fún mi pé àwọn fẹ́ ra property kan fún mi. Nǹkan tí màá kàn sọ fún sí ni pé kọ́ ṣe hold on, kọ́ máa ti ra property yẹn. Because actually nǹkan tí n bá sọ fún daddy pé mo fẹ́ lọ máa ń ṣe fún mi ṣó mọ̀ bẹ́ẹ̀. So màá kàn sọ fún pé kọ́ hold on, kọ́ transfer bí 2 million sí account mi. Ṣùgbọ́n tí mi náà bá dẹ̀ kó tèmi. Èló sọ pé o nídìí ẹ náà? 2 million naira náà ni. Mo jẹ́ rò pé bí 3 million ní 2 million is a small thing. Daddy máa fún mi. You should be able to get it like tomorrow, latest tomorrow. Wow! That is why I love you, my baby. I love you too, darling. Oh my God. Bó ṣe rẹ́rìn-ín, mo fẹ́ kó máa rẹ́rìn-ín nìyẹn. Ṣé ti gbọ́? Ó ṣe dẹ̀, mo promise ẹ̀ kí ni kan. Ṣorí gbogbo àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo lórí burúkú yẹn tó máa ń ṣe bí olórí burúkú ẹ̀ kò sí kan tó lè ṣe nílé ayé. Wọn lè gba ọkọ ẹ̀ láíláí. Oníbèbí o, ọkùnrin ga síbẹ̀, arẹwà ọkùnrin ni o. Oníbèbí, oya bèbí, oníbèbí.
ẹ wo ẹ jẹ́ kó máa lọ o kó máa lọ mi ò ṣe mọ́ mi ò fẹ́ mú kó máa bá sí ẹ lọ mi ò lè. èmi tó pẹ́ ṣe á ní òṣè sùúrù ọkọ mi. mọ́mí mi ìṣe kọ̀ọ̀kan mọ́mí ẹ bá mi bẹ̀. ó ṣe ọkọ lọmọ ń ké báyìí. mọ́mí mi ìṣe ẹni kò sọ̀kọ́ tí mo ṣe mi ìṣe. ẹ jẹ́ kó máa lọ o. ó máa lọ ó máa mi ìfẹ́ bá lẹ́ni tí ṣe kọ̀. ẹjọ́ mo ò ṣe. òun dà òun dà a ní kó máa lọ. ẹ ṣe ẹwọ tí ẹ má dà mí lórí. ẹ kí lè ṣe mi gangan mọ́mí mi mọ́. tí ẹ sọ kan yọkan báyìí. mi ìṣe kọ̀ọ̀kan mọ́mí mi ìṣe kọ̀ọ̀kan. ẹ wọ́n ti máa lọ ẹjọ́ pé mi ìṣe kọ̀ọ̀kan mi bẹ̀ máa bọ̀ pẹ̀lẹ́. ó tẹ̀ dárí jù mí ẹjọ́. ẹni mi kò sí ẹ̀fẹ̀ mi bó ṣe wáyé ifá ó ṣàmọ́ ń lọ ó máa ń lọ mọ́ kó mi ra ẹ̀. wọ́n wájú láti ọlọ́mọ fi ọlọ́mọ bá ṣẹlẹ̀ mú òṣì kọ̀ọ̀kan mọ́ mi mú òṣẹ́ ẹ̀. òṣè ló ń tẹnu mọ́. ẹjọ́ mi ṣe ìfẹ́ mi mo lè ṣe ìfẹ́ mi láì mọ́ mi mo lè ṣe ìfẹ́ mi wọ́n mẹ́ta mi bẹ̀ kó dáríjì mi ẹjọ́ lẹ́ẹ̀kan kó tẹ̀ foríjì mi anything tó bá wù kó rí mi ò lè ṣe mọ́ mi lágbó fi ọlọ́mọ bá ṣẹlẹ̀ ẹni tó fẹ́ ṣe mi mi ṣe má parí ẹsẹ̀ tó yọ lọ́wọ́ máa lọ máa lọ máa lọ wò ìwọ náà tiẹ̀ bọ́ta náà máa lọ náà máa bẹ̀ bẹ̀ bá ayé mi ti bàjẹ́ ẹjọ́ mi ẹ bá mi bẹ̀ yé ẹjọ́ mi ẹjọ́ bá mi bẹ̀. ayé ó dà mo ti gbọ́ màdé ẹ̀bẹ̀ kẹrù ẹ̀ kò lè máa lọ kó padà máa pè é lórí aago mo ti gbọ́ ó yá kẹrù ẹ̀ ó máa lọ ó ti lọ yáyá ó ti lọ àbí kẹrù ẹ̀ ṣe sùúrù ó yá máa lọ máa pè é nítorí ṣe ó ti lọ sọ pé ó ti lọ ṣe sùúrù jọjọ máa lọ yáyá máa lọ máa pè é ọpẹ́ wáì náà láti ó ṣe sùúrù ọkọ ló ti tó kí ló ṣe fún ọgbọ̀n ṣàlàyé tó ló ti tó ọkọ ló ti tó ọmọ ẹ̀jẹ̀ ayé ṣe sùúrù mọ́mí ẹjọ́ ẹ bá mi bẹ̀ ìyàwó mi ẹjọ́ mọ́mí nǹkan tí mo ń sọ tí mi fẹ́ kó ṣẹlẹ̀ náà ló wá ṣẹlẹ̀ mọ́mí kí mo fẹ́ káwọn ọ̀rẹ́ mi sọ dáadé ọmọ mi ó ti ń dàbí ogun ìdílé báyìí ó ti sú mi at the age of 35 years old mọ́mí ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ mọ́mí ẹjọ́. ṣé o ti wà rí ibi tá a dé dúró yìí ọ̀rọ̀ yìí ti wá yé mi gan gidi mo ti rí pé ìwọ kọ́ ló ní fault ọmọ mi gangan ni ò ní interest torí gbogbo bóyá ń ṣe yẹn ó ti fi dá mi lójú pé kò tiẹ̀ fẹ́ ṣe mọ́ ni àmọ́ ṣá nítorí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ á ṣàlàyé fèmí tèmi bá béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan kan mo wá fẹ́ kó ṣe fún mi o ìwọ máa lọ lé gbogbo bá ṣe jẹ́ tí n bá ti bí tó bá ṣàlàyé fún mi màá pè ẹ́ màá sọ fún ẹ àti pé mo fẹ́ kó fi nǹkan sọ́kàn o tó bá yẹ pé òun nìyàwó tọ́lọ̀ ń kọ́ mọ́ ẹ pé o máa fẹ́ kò sí ẹ̀ bá ìjà jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe máa padà fẹ́ra yín náà ni. àwọn mọ́mí mo nígbàgbọ́ pé lè bá sọ̀rọ̀ tí ẹjọ́ mọ́mí ẹjọ́ mo fi ọlọ́run bẹ̀yìn mọ́mí ẹjọ́ mọ́mí gbogbo kan mo máa ń ṣe lẹ́fídẹ̀ kí kó lè fi nígbàgbọ́ pé mo nífẹ̀ẹ́ òun àdìgbà tó nífẹ̀ẹ́ mi ìwojú obìnrin mi láyé mi òun nìkan náà ni mò ń fẹ́ mọ́mí. kò sí wàhálà ọlọ́run akọ wa mọ̀ ṣe. kó má kọjú mi sóhun alẹ́ mọ́mí ẹjọ́ bá mi bá sọ̀rọ̀ ẹjọ́ anything tó bá ní kí n ṣe màá ṣe mọ́mí mo lè wọn alẹ́ lọ́sẹ̀ kan kí n má lọ bí iṣẹ́ ẹjọ́ mọ́mí ẹ bá mi bẹ̀ ẹjọ́ mọ́mí ẹjọ́. bọ́ náà máa lọ lé kò sáà máa lọ ṣàdúrà kó máa fọkàn gbàdúrà ẹbí náà máa bá sọ̀rọ̀ tó bá lè ṣe jẹ́ máa yẹ kó gbọ́ ọlọ́run bá mi ṣe dédé. màá pè yín tí bá ti délé mọ́mí. kó take it easy o kó dẹ̀ drive it care o má sáré kópa ọkọ̀ ìpọ̀ sójú kan o. ẹ gbà mí. kí wá ló ń ṣẹlẹ̀ báyìí definitely ọmọ yìí níṣòro ogun ìdílé ń dà láàmú ọmọ mi dẹ̀kọ́ ló máa wá kú sọ́dọ̀ ẹ̀ níbí kó jọ. báwo ló ṣe ń ṣe eléyìí náà tún fẹ́ sílẹ̀ fúnra ẹ̀ because on a normal day obìnrin tó bá ṣerú ilé fún yóò yẹ kó kú sí ẹ lọ́rùn ni báwo ló ṣe ń ṣe gangan já mi sí i. nǹkan tí mo máa ń ṣe fún wọn tó fi máa ń fi mí lẹ̀ fún àwọn ẹ fẹ́ mọ̀ máa sọ fún yín kẹ́ tó kù ń bíbà ẹ wo méjì tọjọ wa tó ń dúró tira yẹn Táyé Kẹ́hìndé Táyé Kẹ́hìndé yẹn àmọlé èjì ara ìsopọ̀ o ṣe àwọn méjèèjì wọ́n ti dùn jù Táyé Kẹ́hìndé adùn ọbẹ̀ àwọn ilé náà pè ní adùn ọbẹ̀ wọn kì í jà tẹ́ bá ṣe iṣẹ́ ilé inú yín máa dùn ni tí bá ti ń bínú lọ́wọ́ tí mò ń bínú tínú mi ò dùn tí bá ti wọlé tí mo gbé Táyé àti Kẹ́hìndé tí mo rántí ayé tí mo ti jẹ mo máa ń gbàdúrà kọ́ ló máa jẹ́ kí ibi obìnrin.
ló ń wò mí fún báyìí? Kí ló ń wò mí fún? Mo wo nǹkan ayọ̀ tọ́lọ́run ṣe fún mi nílé ayé mi ni. Òun wò nǹkan ayọ̀ tọ́lọ́run ṣe fún ẹ. Bẹ́ẹ̀ni. Ó dáná àdúpẹ́ o nígbà tó ń ṣe pé ìwọ tí ègè mi yìí. Bí bá ti ń rí ẹ inú mi máa ń dùn á dàbí pé tábà ti jọ wà kó máa ń lọ mọ́ ọgẹ́t àti pé gan-an tó bá ti lọ ó máa dàbí pé bóyá kò sí kankan tó ń jẹ́ bí àdùnnú ayé mi torí ìwọ láyọ̀ mi ìwọ ni ìdùnnú mi ìwọ ni ìgbéga mi. The funniest thing tó wá jẹ́ ni pé ìgbà tí mo ti mọ̀ ẹ́ ojoojúmọ́ ayé nínú mi máa ń dùn mo ò fi jọ́ kan bànújẹ́ rí. Ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn. Àwọ̀ ẹ̀ ṣe tutù. Ọwọ́ mi máa tutù ọwọ́ tó ṣe kúrò ti bí ó máa tutù bẹ́ẹ̀ ṣe máa ń sọ ní ìròyìn ti pọ̀ jù. Nǹkan tẹ bá rí báyìí òun lẹ máa ń sọ pé kíní tí bá ti lọ tán sìn àkókò mọ̀ nǹkan míì tẹ̀lé máa ṣe. Mélòó ká ní pé nǹkan tí mo fẹ́ rí ni tí mo ti rí látijọ́ mi wá sí ní sálọ kò ń ṣèyàn jọ níbi wọ́n kò mọ̀ pé sórí àwọn Yorùbá tó ń sọ̀rọ̀ pé ọkùnrin tó bá ní làákàyè àwọn ló máa ń fẹ́ obìnrin tó rí wọ́pọ́tọ́ bí ọká ọ̀rọ̀ àgbà ni mo tẹ̀lé bébì mi. Èmi náà tiẹ̀ wá wò pé mélòó la fẹ́ kà. Ìwọ gan rí bó ń fún ẹ bó ṣe ń gbé wá ni mò ń gbé pàdé ẹ. Ó ti pọ̀ jù. Kò dẹ̀ sí nǹkan tí mo fi jẹ́ ń yà náà ojoojúmọ́ kò sí nǹkan tó bèrè lọ́rùn mi tí mi yìí fún ẹ. Àmọ́ mo wá rí dájú wípé o nífẹ̀ẹ́ mi lóòótọ́. Ó ṣe dẹ̀ bọ̀ bébì máa ká fọ́ọ̀sì lẹ́sọ̀rọ̀ tó mọ ikú dà pé o ti gbàgbé kan tó promise mi o. Bẹ́ẹ̀ ni ti ẹ rí ṣé mo gbọ́dọ̀ gbàgbé nǹkan tó yẹ kí n fún ẹ ìwọ náà kúkú mọ̀ pé mo love ẹ mo lè kú nítorí ẹ mi ò fi ẹ ṣeré mo ti rán house girl mi pé kó lọ bá nǹkan lọ bá mi gbà wá. Omi nẹ nísinsìnyí. Kí tó dé sàlẹ̀ ó máa dé. Omi kò wà fún mi kó tó lọ. Wo dé a máa fún ẹ. Fẹ́ múra. Ẹ ṣe gan sa. Yẹ́misí dáàdì tó fẹ́ mọ̀ látijọ́ ẹni yẹn dáàdì gbogbo múyàwó wálé ṣe gbá ṣe everything ìyàwó náà ni o Yẹ́misí tí mo máa sọ fún yín nìyẹn. Kò tiẹ̀ ní kéèyàn sọ tó bá ti rẹ́yìn méjèèjì á ti mọ̀ pé ẹ̀yin ni Fẹ́mi jọ. Ọmọ tẹ́yà bá bí ọ̀yá ni ó jọ ọmọ ìlú wa ni wọ́n. Ọmọ Oǹdó ni mí sà. That's a lovely city. Ẹ̀rù kí mo kì í ṣọmọ àlè mo mójú lọ sọ́jà. Èmi ló jọ náà ìwọ náà máa ń sọ fún ẹ several times pé èmi ló jọ no problem. Àwọn dádì àti mọ́mì kan. Àlàáfíà náà wà sà. Iṣẹ́ wo ni dádì ń ṣe? Dádì mi ni manager Zenith Bank. Eléyìí náà dẹ̀ tún wá òkè o. Fẹ́ mú àwọn àna tó dá ló mú wá lè yìí o. Yes, already. Àwọn mọ́mì kan. Mọ́mì mi ni distributor Dangote. Fẹ́ múra. Ọmọ ló mú wá lè jọ. Àwọn àna tó dání fẹ́ bá tó pọ̀ yìí distributor Dangote. Ìyá má fòyà o. Bá tẹ̀ dìbò o ti wọlé. Èmi ti sáyẹ̀nsì mo fọwọ́ sí. Wúrà ó wá mọ̀ nǹkan tó kù sí last assignment. Máa fún ẹ lówó. Wà wá lọ sí ọjà. Wà wá wọnú kíṣìn yẹn lọ. Wà wá ọbẹ̀ tó dáa. Ẹ̀fọ́ rírò, sẹ̀mó. Nǹkan tó dáa kó wà ní ọbẹ̀ yẹn wà wá ṣe fún wa. Dádì, owó bíi ti bá wò rárá o. Ṣé rí gbogbo jíjẹ mímu yín, gbogbo nǹkan tí mo fẹ́ lọ rà, agbára Ọlọ́run ká. Èmi ni máa ra gbogbo ẹ̀. ONIBEBI ṣé wọ́n nìkan ni ṣé wọ́n nìkan ni. Baby, wait. Kí ni nǹkan tó ń sọ sí tí kò dùn lẹ́nu ẹ̀? Báwo ló ṣe máa ní twin sister tí mo lè mọ láti jọta àjọjọ ń fẹ́ wa? Ó dẹ̀ náà fẹ́ mi mọ́ family ẹ̀. Tí bá dẹ̀ mọ anybody yẹ kí lè mọ ọ̀rẹ́ kí lè mọ twin sister ẹ̀ náà.
Hey, well, not let's think of it. Ìjọ nítorí ọ̀nà ọ̀rọ̀ Táíwò lè wá díjà èmi àti wípé mi ò kí ń fẹ́ gbọ́rọ̀ ẹ̀ sétí o ò lè mọ o ò tiẹ̀ lè parí ìjà tó wà nílẹ̀. Okay, now sọ fún mi. Ká ní mo ní twin brother báyìí. Báwo ló ṣe máa fi láti jọ Tiwa àti ọ̀dẹ̀ tí mo àti màtẹ̀jọ ń gbé together? Irú ìjà wo ló lè wà láàrin wa àti kejì ẹ tó ní jẹ́ kí n mọ̀? Ṣorí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé each time lọ́mọ yẹn máa ń jí mi ní owó. Ọjọ́ 500, ọjọ́ 200 bó ṣe máa ń kó mi lówó nìyẹn. And wo ọmọ yẹn ó kàn ṣe mí bẹ́ẹ̀ pé kiri kí n pa ni. Òótọ́ ni mo sọ fún ẹ. Baby, ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n náà pé Ọlápé òun fún mi lówó. Tó ń raṣọ fún mi, tó ń ṣe gbádùn ṣe rìtọ́ Ọlápé mo ò níṣẹ́ lọ́wọ́, kò yẹ kí lè bá ẹ sọ̀rọ̀. Mo believe pé ó yẹ kí n máa bá ẹ sọ̀rọ̀ kó máa gbọ́. Ọlápé tòótọ́ ló nífẹ̀ẹ́ mi bó ṣe ń sọ o. Lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi bó ṣe máa ń sọ. Á wù mí kí wà àti kejì ẹ kẹjọ parí ìjà. Nǹkan tó fi máa ń mú mi náà nìyẹn. You know I love you, you know I do this. Mo nífẹ̀ẹ́ lóòótọ́. Ọlá ìfẹ́ tí mo ní sí ẹ̀yẹn, nǹkan tó bá ti sọ ni màá ṣe. O sure? Tí n bá ti délé báyìí a máa parí ẹ̀ àmọ́ kì í tí ń ṣe dandan ń sìn ní pé kí wà àti ẹ̀ mọ́ra gbàgbé mímọ́ra yẹn. Kò ń ṣe idan ní ká mọ̀ ẹ̀kọ́ ní issue but ó wù mí kẹjọ wà in a good mood kẹjọ parí ìjà ṣùgbọ́n dẹ̀. A ti parí ìjà ní tí n bá délé máa fà á mọ́ra báyìí ìfẹ́ tí ìwọ sọ yẹn gangan ó tóbi ju anything lọ. ṣe dẹ́ kí ló máa ń ṣe fún mi báyìí ló ń pa mí. Ebi ń pa mí. Ṣó mọ̀ pé ẹ̀bà ló láìkì jù tó bá ti jẹ́ kí ní tàwí ìtàn orí bẹ́ẹ̀dì ìyá ni ó lè ṣe lẹ́ẹ̀mẹ́fà. Ẹ̀bà báwo iyán ni mo like jù bọ́ láìpẹ́ máa ń ṣọ̀lẹ̀ tí wà ní òmọ́yán ń gún ni. Àmọ́ tó bá jẹ̀bà bó ṣe máa ń ṣe mí ó máa ń fọbẹ̀ tó máa ń clean. ṣáà jẹ̀bà tán kó jẹ́ ká lọ sórí bẹ́ẹ̀dọ̀. ọmọ pé kò ń rẹ́ mi. Iṣẹ́ tèmi nìyẹn jẹ́ àlọ́ sórí bẹ́ẹ̀dọ̀. Kò ní rẹ́ mi. Àwọn òṣèré náà ó ti tóbi jù kò máa jọ wọ́n. Wọ́n máa jẹ́ lójú mi. Ayọ̀ mi mo ní kò jẹ́ kí n máa lọlé látàárọ̀ ìwọ náà wá gò báyìí. Bébí mi ṣó fẹ́ pa mí ni tó bá lọlé ní táìmì òun pé mo ní gẹ́ẹ̀dì ara mi. Látàárọ̀ tó ti ń ṣe mí bó ṣe wù ẹ́ tó ń gbomi pípa tó ń fọṣọ ṣé kò yẹ kí n ti tó ni. Bébí mi ìyẹn ọtí fóònù rí nǹkan. Ọmọ òṣì kan ló máa ń pè mí. Ta ni yẹn? Ta ló tún fẹ́ jẹ́ ọmọ Kẹ́hìndé náà ni. Ṣòwádẹ́ pí ìkọ̀kọ̀ gbọ́kọ̀dọ̀ rẹ̀ sọ. Wo mi ì fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ bá mi sọ. Please nítorí tẹ̀mí please. Hello Kẹ́hìndé. Ta ló jówú ẹ? Ṣó máa ya wèrè? Irú insult wo nìyẹn? Ó pè mí, oníṣẹ́ mi ò jí ẹ lówó. Ibo ló fowó sí tí mo fẹ́ jí? Ṣé mi àti ẹjọ́ máa ń kó papọ̀ ni? Ó ní ẹ ó mọ̀ pé mi ni màá mu. Ṣó ya wèrè ní Kẹ́hìndé? Ó dà ipò tí ń sinwin. Ṣó ti rí ara nǹkan tí mò ń sọ ni o. Mo ní mi ìfẹ́ gbé kọ́ ọ̀gẹ́ yìí ìwọ ló ní kí n gbé. Bébí mi máa bínú mo kọ̀ pé kò tó pè é fún lẹ́wà important ni bọ̀ báwo lọ owó ṣe jẹ́ ṣé wọ́n débi owó ẹ̀yìn. Èmi débi owó ẹ̀ lóòótọ́ èmi ni mo jí lówó. Ó lè tún ṣépè fún bẹ́ẹ̀. Ẹ̀yin náà kí ló tí mi ní ṣépè fún. Ẹ̀wá tó fi wá jí owó ẹ̀. Ó dẹ̀ ń bi mí báyìí ó dáa torí tiẹ̀ ni mo ṣe jí owó ẹ̀ because òun sọ fún mi pé òun ní ìdówó ìkejì mi dẹ̀ lówó tó pọ̀ so kí wàá láǹfààní owó tó ní tí mi ìbá lè múnú ẹ̀ ìdí nìyí tẹ́mi fi mú un dẹ̀ ṣe fún Fẹ́mi ni. It's true baby tó bá ṣe fún mi ta ló fẹ́ ṣe fún. Nobody. Ó ṣe bẹ́ẹ̀. Ọkọ mi Yes baby. wọ́n jẹ́ kójú tí mi ṣá. Baby báwo ló ṣe fẹ́ tiẹ̀ gbogbo bó ṣe máa ń jáde ṣé wọ́n ti rí obìnrin tó kọlà sẹ́nu rí sórí ìlà tó wà lábẹ́ ẹnu yẹn tí ìbá rí lọ́jọ́ kan mo lè dákú. Ọlọ́run jẹ́ kó dákú lágbára náà máa finú ṣoyún fún ẹ. Àmín 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 ní orúkọ Jésù. Ó yá wà bọ̀. Ó ti yá. Náà mọ̀ ọ́ lọ́yìn nílẹ̀. Tó bá ti yá lẹ́rọ kí àwọn máa mú un. Kí ni kò fọ́ ilé náà? Bọ́ṣọ́ mi. Ẹ̀ka ka tiẹ̀ ní mẹ́ta ẹ̀jẹ̀ ń ka tiẹ̀ ní méjì ó ní bèbí dá yàtọ̀.
Oya baby, ONIBEBI, oya baby. Àwọn lè kó jára alẹ́ ẹni. Àwọn lè kó jára alẹ́ ẹni. Ó yọ sódò. Ìwà gbẹ̀gẹ́lẹ́ arúgbó akú àlejò. Wọ́n sì ti dé. Ṣó yẹ kó tún máa bí mi? ONIBEBI kọ́ ni. Wà ONIBEBI kí n àtúndì jọba yìí. Ìwé yìí tí mo rí jọ mí lójú. Ṣọ́rọ́ ọmọbìnrin tó gbé wa. Ṣorí wájú ẹ̀ báyìí. Range Rover. G-Wagon. Kí ló dé? Tó wá nínú orí ẹ̀ bó ṣe ń ṣe. Ó ń bì ní. Ó ń bì ní. Mo wá wò pé kí ló dé? Kí ló dé? Inú mi ò bá dùn tó bá jẹ́ pé ọmọkùnrin yẹn ló máa sanwó. Ṣùgbọ́n at the end of the day, ọmọbìnrin yẹn náà ló máa kó wa rẹ̀ lẹ̀. Kí n ti èké ni ẹ? Kò dé fílẹ̀. ONIBEBI ṣe máa gbéyàn wá síbi ONIBEBI ló máa sanwó náà. Ṣé possible kọkùnrin gbéyàn wá ṣe shopping? Kóbìnrin wa máa sanwó. Ọkùnrin ló máa sanwó náà. Mo ṣẹ̀ṣẹ̀ rí pé ó rẹ̀ ẹ̀ nẹ̀. ONIBEBI á sanwó. Á sanwó ń bí. Ṣé mi ò mọ̀ wá ara lè wa ni? Bọ́ àwọn obìnrin yẹn ṣojú wọn máa ń fọ. Kò yé mi. Àwọn ọmọ rèé. Àwọn ọmọ rèé. Dájú. Wo fẹ́ mọ̀ àwọn èèyàn gidi ni. Wo o ṣe wọn ọjọ́. Sórí oúnjẹ tó sì yẹn gbogbo ibi tí wò wá nu ara mi ló di. Dájú. Pẹ̀lẹ́. Mr. ẹ jẹ́ kí n yín dájú. Mò ń bọ̀ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ọmọdé yìí. Dájú. Ẹ mọ̀ pé ó ní kọ̀ọ̀kan tí mo fẹ́ já yín sí kinní kan. Láti ìjà mi jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ọmọdé dájú yìí. ó ní kan tí Mr. Ṣọlá wọ́n mi sí yín. Ó ní kan tán ní kí n sọ fún yín. Ẹ kí kọ́kọ́ sọ fún yín náà kí n má sọ lójú ẹ̀. Ẹ jẹ́ kí n yín dájú. Mr. Ṣọlá ń pè mí láti London. Bẹ́ẹ̀ ni sọ ọmọdé. Ẹ kí n sọ fún yín dájú. Èmi àti dáàdì ò ṣàmọ́ra rí. Wọ́n dẹ̀ sọ pé wọ́n ń dúpẹ́ lọ́wọ́ mi. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Owó kọ́kọ́ mi wá kí n béèrè lọ́wọ́ èmi ò understand gbogbo eléyìí. Jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ọmọ yẹn. Dáàdì, àwọn kẹ́tí fẹ́ máa sọ̀rọ̀ jù. Ṣé mo kọ́ ọmọ tó wá yẹn? Mo ṣe lè do wá ní last time. Irọ́ ni òun ni. Kẹ́hìndé ẹ̀ nìyẹn. Ilé ìtajà wa ìtàn ní Táyé. Ìbejì ni Fẹ́mi. Mo máa ń jẹun fọ Fẹ́mi. O ti báyé jẹ́. Ìbejì. Àwọn ẹni burúkú. Wọ́n ti ní owó jù. Ilé ìtòlú bá lè ná ọtún lówó. Ẹ̀mí tí bàbá wọn ti ṣiṣẹ́ ni wọ́n ní burúkú. Èmi gbọ́ wọn ní ìsàlùwẹ̀ fẹ́ wọn. Ẹ̀yin mọ̀ ṣe rí. Máa kó wọn bọ̀ nílé. Ṣé mo ìwé sanra? Ẹ̀wọ̀n mi kiri. Mi ì fẹ́yàn tó wá sanra. Àlẹ́ pàtó sweet. Mo fọwọ́ sí wọn bàjẹ́. Mo fọwọ́ sí jù. Mo kẹ́ mo fọwọ́ sí. Tó owó tí mo fún yọ mo ti gbà tẹ́ báyìí fọwọ́ sí gírèdè. A stop owó yẹn bẹ́ẹ̀. Irọ́ o kéjọ. Kí n má stop ẹ̀. Àní mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí. Mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí. Kí n máa gbà wá. O tó bá wà tó bẹ́ẹ̀ lé tó bá wà ní yàrá pẹ̀lú kan máa tọ́jú kejì sí yàrá. Olùjẹkújẹ ni. Fẹ́mi, I'm your dad. Sorry daddy. Àmọ́ ọmọ ẹ̀ fẹ́ travel. Ẹ̀dùjọ́ mẹ́ta yìí. Problem sórí mo fẹ́ jáṣẹ́ tẹ́lẹ̀ ni ó ṣe wá yé mi sí máa lọ tún ṣẹ́ tó. Máa lọ tún nìṣó. Ọkọ yìí kí wàá sọ fún yín kí n má sùn. Ọmọ ṣáà mo fẹ́ sọ fún yín lórí fóònù. Ó ti yé ọmọ ńlá. Bẹ́ẹ̀ni sà. Oh my dear, mo ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin. Because èèyàn tí ó bá ṣoore fún èèyàn tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni ó ṣe gan-an. Dáàdì, ẹ̀yin ìdí àti máa dúpẹ́ lọ́wọ́ mi. Nǹkan tí n bá ṣe fọ́kàn mi, èmi fúnra lára mi ni mo ṣe fún. So ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Ìyá ṣó ń gbọ́. Bẹ́ẹ̀ni dáàdì, ó láìpẹ́ jù. Jọ̀ọ́ my dear, kí lórúkọ ti tiẹ̀? Bímpé lórúkọ ẹ̀ dáàdì. Àwọn dáàdì àti mọ́mì ńkọ́? Àlàáfíà ni wà sá. Ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Oǹdó ni mí. Fẹ́mi. Fẹ́mi. My dear. Níbo ni dáàdì ti ń ṣiṣẹ́? Dáàdì mi, manager Senate Bank. Ọmọ àtẹ̀yìn ọ.
àwọn àna tó dá ló mú wálé yìí. Mo dẹ̀ mọ̀ pé mọ́mì àwọn a máa ṣiṣẹ́ ń Dangote bí ṣe ń wò yín. Dáàdì, ṣé yẹn àti mọ́ sí mọ́ra ni? Ó sọ fún. Ọ̀gá dáàdì mi ti ṣe wòlíì rí. Bẹ́ẹ̀ ibi tí mọ́mì ti ṣe. Jọ̀ọ́ má bínú. Máa fẹ́ kó bá mi wọ kíṣìn bí ọmọ mọ́ ipò máa mú oúnjẹ ṣe. Máa fún ẹ lówó kó wá nǹkan tó dáa kó ṣe fún mi. Irú ọbẹ̀ wo lẹ fẹ́ kí n ṣe fún yín? Àti wípé tí má wá síbẹ̀ yẹn tán, irú oúnjẹ wo ló wù yín kẹ́ fi jẹ? Wọ́n ti rí sẹ̀mú ẹlẹ́mìí kò dẹ̀ fẹ́ ọbẹ̀ ẹlẹ́mìí méje sí kí gbogbo ẹ̀ ṣáà ti. Ẹ mọ ọbẹ̀ tó máa ń kó sè fún yín ọbẹ̀ ìṣapá ó ti mọ̀ ọ́n sí jù mo ṣú ọ̀kẹ́ tẹ́ bá jẹ́ ẹ máa gé àwọn ara yín jẹ. Lọ sóńdó níyà. Ìṣapá. Èmi náà tún máa wá gúnyán sí fún yín. Wò ó Fẹ́mi mo fọwọ́ sí ọmọdé. Mo ti sọ fún tẹ́lẹ̀ pé kò ní problem. Fọwọ́ sí ọmọdé. Ṣé Tó bá ti yá ìwọ ṣàmọ̀ wọn bí ẹ wá ká ṣe ní iṣu lọ́kà ká dẹ̀ mú ẹ kúrò lọ́dọ̀ wọn bí ẹ kó kúrò làkàtà wọn kó máa pọ́n bí àbí kò dá bẹ́ẹ̀. Fẹ́mi wojú mi wo mi ò ní fẹ́ kó tán ọmọdé yìí o. Ibẹ̀ kọ́ mi yẹ̀rẹ̀. Wọ́n ò lè tún sí mi. Ẹ̀yà ju ẹni ìlú máa ń dùn. Èmi ni máa lù ẹ́ dúró. Màmá ló máa lo bàbá lù. Bí n bá fún méjì sẹ́yìn yìí, ilé ẹ̀ ló gbogbo ẹnu ọyọ sí. Ṣọlá lóṣù lọ́jọ́ ní ojú pọ̀. Ìwòjọ́ má gbé kọ́ ẹni Ṣọlá kankan. Má dé stop wọn. Ọmọ kan tó ṣẹlẹ̀. Ní sí ìfọ̀n fún mi kan. Àwọn ìwà ẹ̀sìn yọjú sí mi lọ́wọ́. Lọ́kẹ́ ká lè sí ìdí. Ṣé òun wà ní pẹ́? Bẹ́ẹ̀ni, tí máa wọlé fún mi. Ṣé rí bísínẹ̀sì ẹ̀kẹ́ wọn fún yìí? Gbogbo nǹkan tó bá lọ kọ́ ó máa bọ́ sí dáadáa o. Àwọn láyọ̀ àdéláyà tàlàfíà wà balẹ̀. Àmọ́ kinní kan ni o, má wojú obìnrin bó ṣe ń lọ yìí. Bébí mi, ojú obìnrin lẹ́yìn ilé. Serious. Kò sóbìnrin láyé yẹn ṣá. Yàtọ̀ sí wọ̀ fọ́nà ìbísílẹ̀. Ọmọ bọ́lọ̀ ni fẹ́ payé rẹ̀. Látàrí ọmọ tí ó fi ẹ̀. Ṣọlá pé ìlú ti ní wọ́n sáré lọ fún àwọn ìbọn ní ọdún kan tó ẹ̀rí sí ìṣàkóso. Ilé púpọ̀ pàtàkì. Má ṣàpè ọ̀hún pé mi fẹ́ fi ẹ̀ lẹ̀. Má pẹ́ o. Má bẹ̀rẹ̀ lọ wojú àwọn ọmọ lẹ́sẹ̀ ṣoṣooṣo ẹ̀. Ọmọ tó lè ṣe oríire. Ọ̀sẹ̀ ẹ̀bí ṣe oríire. Ayé wọn máa bàjẹ́ ni. I love you. Okay, lọ dúró dè mí sí ilé. Má pẹ́. Máa dé sísì. Speed o. Tó bá ti wọlé kó tó jókòó máa dé. O speed dáadáa. Okay dear. Ìfẹ́ yí mi lórí ẹni bó ṣe lọ. Má pẹ́ o. Bóyá kí sáré bá dáná oúnjẹ kó tó dé kó lè ro oúnjẹ jẹ. Mo ti wá fi second phone mi sí. Bàbá ìdẹ́ ti lè máa pè mí. Mo wá fi sí bíbá. Gbé báàgì black lásì. Ta ló gbé báàgì sí bíbá?
Ṣọlálejò ni. Ta ló gbé báàgì síbí báyìí? Báyọ̀. Ọmọ Kẹ́hìndé. Ó sọ fún mi pé òun bọ̀ ń bì. Àná ò dẹ̀ mọ bí báwo ló dé bí. Àná dẹ̀ tún wá débi ó lọ sí kitchen. Báwo ló ṣe mọ̀nà kitchen? Ṣé nínú ilé ọkọ mi? Ni wọ́n sọ fún mi pé ó débi ó ṣe kíní. Inú ilé ọkọ mi lèmi wà. Ibo ni ilé ọkọ ẹ? Ibí náà ni. Ara máa pa ẹ́. Abájọ ńgbà tí mò ń bọ̀. Òun mọ gbogbo bí mo ṣe ń múra. Ẹ̀ṣẹ́ kò lè tẹ̀lé mi kó wá gbọ́kọ́ mi. Jọ Kẹ́hìndé tó bá tiẹ̀ lówó jù mí lọ. Ṣé wọ́n ní kò fọwọ́ ọlágbá mi lójú ni? Kò gbọ́kọ́ lọ́wọ́ mi. Wàá mọ̀ pé ayé ò kì í ṣerú ẹ̀. Gbẹ́rù tí ò ń jọ. Ọmọ àgbẹ̀ kò tí ì kàn ó le. Ó ń jẹ́ mi lọ́wọ́ mi ìnà ẹ̀. Gbogbo nǹkan ló ń jí mọ́ mi lọ́wọ́. O tún fẹ́ gbọ́kọ́ mọ́ mi lọ́wọ́. O tún bá dé bí òun mọ́ ń lé. Ìwọ wá ń sọ ń tẹ̀ ní èmi ti rí aṣọ tí wò wọ̀. Aṣọ tó wà lọ́rọ̀ ìta ló rà fún ẹ. Ara máa pa wọn náà. Tó bá tiẹ̀ lówó jù mí lọ ń kọ́ aṣẹ́wó wọ́n ní ọ̀rẹ́ ń darí òótọ́ ẹni abínibí ń darí kì í ṣe bí ti bèjì ìwọ gbogbo ayé ni máa pariwo ẹ fún ẹ. Bẹ́ẹ̀ jẹ́ pọ̀ rẹ̀ yìí sí àlọ́ rẹ̀ gbọ̀ kọ́. Kéde aṣẹ́wó rẹ̀ ó lọ wíìkì mi Wọ́n lè náà wọ́n tún fi ẹlẹ̀ wọ́n lọ fúnra wọn. Bó ṣe treat wọn tó yìí wọ́n tún lọ fúnra wọn. Kí ló happen sọ bó ṣe ń ṣe fún mi because mo ò fẹ́ gbọ́ story kankan mọ́ bó ṣe ń bọ́ ṣe pọ̀ tó yìí ó túmọ̀ sí pé ìkankan ni wọ́n dúró fóbìnrin kankan gbogbo èyí tí mo rí kákàkiri ilé ìdúró fóbìnrin kankan wà á ti ṣe obìnrin tó 987. Àwọn ilé wa important lè fi wọn bíbà kò ń ṣe gbogbo wọn ni tí bá ní kí n máa gbé ogun wọn sí ìbà inú ilé àti kún. Mi ì fẹ́ gbọ́ nǹkan kan mọ́ sọ nǹkan tó ń ṣe tó jẹ́ pé àwọn fúnra wọn ló tún bẹ́ẹ̀ jà. Kí ló sọ àṣírí yẹn fún yín ẹ jẹ́ kí n sọ eléyìí fún yín. Tolúlọpẹ́ Àjàní àfin lélẹ̀. Ẹ ṣe rí. O tún mú àfin o mú àfin mọ́lẹ̀. Ó dùn jà fọ́jú. Òòṣà ló máa ń pè wọ́n o. Wọ́n ti rọ̀ jù. Ìyàwó mi àná mi ẹ ṣe gan-an inú mi dùn pé mo rí yín. Ẹ ní lucky gan o àti in fact dad mi wà around. Really? Yeah. Ẹ jẹ́ kí n pè wọ́n wá. Come on me sweetie me. Baby, I love you there. I love you too. I'm coming. Okay. Let me call my daddy. Okay. Is she there? Daddy, where are you? Okay, go. So nice. Ọlọ́run tẹ̀wá ní lọ́ọ̀dù. Ó ní lọ́ọ̀dù àrí. Ojú ẹ̀ kì í jáde. Yes, sir. Ẹ kú jókòó. Daddy, I meet ìyàwó mi. Ṣé àwọn? Daddy, Tolúlọpẹ́ tí mo sọ fún yín kó fún mi lówó tí mo fi gẹ́ẹ̀tì kìíní ẹ̀. Bẹ́ẹ̀ ni Daddy. Sọ ẹ̀yin ni? Ó ti ròyìn ó dùn ní afcas kan tó fẹ́ mú níyàwó kẹ́dẹ̀ máa wò mi ò tẹ̀ rí yìnbó rí a máa ní afcas nínú family wa blonde kò tún wá ń ṣe afcas nìkan Nigerian blonde ìyá ẹ wò gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí dáadáa ẹ ní ṣubú dànù ẹ pẹ́lẹ́ ọ̀dẹ wa o ẹ finú ṣoyún ẹ fẹ̀yìn gbọmọpọ̀ wà bá mi lé lágbára títọ́ lọ́hùn owó ní wọ́n lọ́dẹ yín ẹ lu ọmọ mi pẹ́pẹ́pẹ́ ẹ dẹ̀ tún lu ọmọ mi gbógbógbó inshallah ẹ̀yin bó wa Fẹ́mi kò mójú lọ sọ́jà bẹ́ẹ̀ ni sá bóyá kẹ́yìn wọlé náà. Ok sá. Wọ́n lè lo. Kó lọ dáná fún yín. Ok Daddy. Baby, I love you. I love you too. Daddy, ẹ kọ́ mi ni. Ẹ̀yin bó ló tún gbé wálé wa. Ọmọdé yìí ò ní pa mí. Àná mi. Nǹkan tó dáa ló jábọ́ lára yín. Rárá sá, àbúrò mi ni sá. Àbúrò yín ni. Bẹ́ẹ̀ ni sá. Abájọ ó fẹ́ fi jọyìn náà díẹ̀. Àjọra ni wọ́n pọ̀. Èso tó dáa ni. Ẹ wò ẹ ní ṣubú dànù. But ẹbí ṣe wò yín ẹ máa ní àìtí dáadáa o. Mo ga dáadáa ni sá. Ẹ ga. Ẹ dìde ẹ jẹ́ wò. Ṣé fẹ́ ga tó mi? Kí ni ẹ sá? Kí ló wà lẹ́yìn? Kò sí ọkọ lẹ́yìn mi.
Dádì kí ni? Gbèsè rí o. Gbèsè rí o. Ẹ ní ṣubú dànù. Ẹ gbọ́ ọmọ sẹ́yìn. Ọmọ kẹ̀. Ó wà ń bẹ ẹ̀yin ẹ máa bọ̀ ń bì. Ẹ fi ibẹ̀ yẹn lẹ ẹ máa bọ̀. Ṣọ́lọ́run ló fún yín ni. Ọlọ́run ni. Ìdẹ́ ń ṣàgbélẹ̀rọ. Rárá o, ta ṣe wáyé rẹ̀. Ẹ má jẹ́ purọ́ fún yín. Ilé oníbèbí lẹ wà. Ojú tí náà dẹ̀ dàbí ti bèbí. Ẹ wò òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ. Ṣe rí àtàárọ̀ tẹ̀ ti jókòó ẹ má dánmọ́ yẹn lóhùn. Ojú mi ò kú lára yín. Màá tọ́jú yín bàjẹ́. Ẹ̀gbọ́n ìyàwó yín ni mí sà. Kí ló fi ṣe? Kò sí nǹkan tó fi ń ṣe. Wo owó wà. Màá tọ́jú yín dáadáa. Owó wà, ẹrù wà. Tìbí náà jẹ́ tún wà ń bẹ̀. Inú ọlá ló máa bọ́ sí. Àtọ́jú yín bá ṣe ń tọ́jú àbúrò, a máa tọ́jú ẹ̀gbọ́n. Ṣé inú ọmọ yín máa wá dùn sí mi tí bá ń fẹ́ bàbẹ́? Nígbà tó ń ṣe pé ìyá àtọmọ ló fẹ́ fẹ́. Kò sí wàhálà. Kò sí wàhálà. Ẹ tún dìde. Ẹrù wà ń bẹ̀, ìyá mi ṣe ká wọlé. Kò sí ìyá. Next. Olórí burúkú ni ẹ o mọ̀ olórí burúkú ni ẹ olóṣì ni ẹ ṣọ́ọ̀rí burúkú àti ẹjọ́ ṣọ́ọ̀rí gbogbo ibi tó wọ̀ lára mi pátápátá ló máa bí ẹ olóṣì olórí burúkú aṣẹ́wó ni wọ̀ yìí o aṣẹ́wó àti mi ẹ fi mílẹ̀ náà ẹ̀kọ́ tó bí mi wá bí wá ṣe ẹ fi mílẹ̀ ẹ jẹ́ sọ̀rọ̀ aṣẹ́wó ni ẹ o aṣẹ́wó ni ẹ nǹkan tó ṣe fún mi yìí ẹlẹ́dàá mi á dá fún ẹ ẹlẹ́dàá mi á dá orí mi á dá fún ẹ ṣọ́ọ̀rí jẹ́ wá sọ fún ẹ mi tiẹ̀ lè fẹ́ mi lè fẹ́ rárá torí aṣẹ́wó ni ẹ ṣọ́ọ̀rí tó bá ti wá pè mí láyé ẹ tó bá pè mí ilé agajù ẹ lọ aṣẹ́wó ṣì. Mr. Femi kí lẹ́yìn náà ṣe fà dúró yìí. Mo ń bi lẹ́jọ́ ẹ̀ ń tẹ́wọ́ ṣé ti tẹ́wọ́ lélẹ́yìn. Láti àárọ̀ tọmọ yẹn ti jí ó ń ṣẹ́ èpè ni ó ń sunkún kò lè sùn mọ́jú ó ń pariwo orúkọ Fẹ́mi kí ni mo ti ẹ̀ ń pè fún Mr. Femi fún Fẹ́mi lórúkọ ẹ̀ ṣé mi àti ẹgbẹ́ la wà ni. Jọ kí ni àbúrò mi ṣe fún ẹ? Òun tẹ́wọ́ a jẹ́ pé orúkọ tó ń pè ẹ́ gan-an ló ń jẹ́ olòṣì olórí burúkú oníṣìná aṣẹ́wó. Ìjẹ̀ṣà ọ̀dà Ìjẹ̀bú Òsàn wọ́n tún láwọn Ìjẹ̀bú Ìjẹ̀ṣà. Owó tiẹ̀ ti wá tó báyìí èmi ò fẹ́ gbọ́ nǹkan kan mọ́ ní tí mo ní interest sí báyìí sọ fún mi báwo ló ṣe é ṣe tí wọ́n fi ń lọ fúnra wọn tó fi jẹ́ pé àwọn ló máa jẹ̀bi pé wọ́n ń jẹ̀bi. Èmi tí mo fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn mo ti kọ́kọ́ dọ́gbọ́n sí kí tó tẹ́rí sí ẹ ti gbọ́ ẹ má lọ sọ́dọ̀ wòlíì ẹ má lọ ọ̀dọ̀ àfà wọn ní kẹ́ má ṣe o ẹ̀yẹn lọ sọ́dọ̀ àwọn babaláwo Ifẹ̀. Kí ló ṣe fún mi? Àforídé pẹ̀lú ni àforídé pẹ̀lú. Sórí ètò tá a ti ṣe fún ọ tán báyìí àwọn ọmọbìnrin yìí tó báyìí ti lè gba tọwọ́ wọn tán tó sì wọ́ lọ́kàn láti fi wọ́n lẹ̀ fún alára wọn ni wọ́n fi ọ́ lẹ̀ tìjàtìjà sí ní kò mọ̀nyún lónìí o tìjàtìjà ni wọ́n fi ọ́ lẹ̀ fún alára wọn àmọ́ ìkìlọ̀ kan tí ń bẹ ń bíbẹ̀ rèé ọ̀nà méjì sì ló pín sí o ò gbọ́dọ̀ sọ fún ẹ̀dá alààyè kankan pé o tẹ́ǹdí ni o o gbọ́dọ̀ sọ fún yàn o. Ṣé kí n má sọ fún ènìyàn pé ìhun báyìí ni àṣírí. ibẹ̀ nídìí ọ̀rọ̀ rẹ ìwọ nìkan mà sínú àwọn mà síkùn èyí tí wọ́n ń ṣe kejì rẹ̀ tó burú jáì jù tó sì léwu fún ọ ó ní pé níwọ̀n ìgbà tí ìwà àtàwọn ọmọbìnrin bá sì jọ wà papọ̀ tẹ́ ẹjọ́ ń ṣe lọ́kọláya ọkàn wọn ò gbọ́dọ̀ ká ọ bóyá ó ká ọ lórí wọn ni àbẹ́ ẹjọ́ bára yín pàdé nu ilé kan náà tírú rẹ̀ bá lè ṣẹlẹ̀ ìjókíjó níjọ́ àsínwín ayọ̀káyọ̀ ńlá yọ dìndìnrín ọ̀sán kan òru kan báyìí ni wèrè rìn wọ̀ lọ́rùú rádaràdà báyìí ní bá bóde. Bàbá kí ló ṣẹlẹ̀? Ọ̀yà wèrè ni ó máa bẹ̀rẹ̀ gángan ní lákọlákọ ni ò kì í ṣe lábò ní lákọlákọ àmọ́ orí rẹ̀ ò ní jẹ́ ọ̀yà wèrè. Àṣẹ bàbá. Aṣọ àfi òṣèwọ̀ fúnkún Àṣẹ. tẹ́ni òṣèwọ̀ fẹ́fàn ọ̀sán kan òru kan náà pariwo ẹlẹ́ngbẹ́ nílò ọlọ́fin àdìdò náà pariwo rò nígbàlẹ́ pọ̀ sásárá abirù gbọ̀gbọ̀rọ̀ wọn fi ń sọ̀rọ̀ mẹ́sì elégún kókó ọ̀tá ìbára sọ̀tá ọkọjá nínà lónìí ó da àwòmọ́jú nǹkan kan ò lè ṣe ọmọ lórí rẹ̀ yọ ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ àwọn sọ̀rọ̀gbọ́dọ̀ ayé ò gbọ́dọ̀ lù fún ọmọ ẹni ẹlẹ́ni ò sì gbọ́dọ̀ gbà sí rẹ̀ sí àwọn babalájẹ́ ayé àwọn ìyálọ́jà òkè èpè òun ò ní jẹ́ kílẹ̀ ó yọ ọ́ bó bá ṣe ta kó sáà má
má tọ́ má jọ dẹran onídìí o. tó lè ṣe fún ẹ over the bar ni ọ̀bọ yìí ó wọ́ kí gbogbo ẹ̀ ó dé pam ayé ẹ̀ ti bàjẹ́ o. mo ti dá ọgbọ́n ẹ̀gbìn tó ṣe àforídépè tépè wọn bá ń ṣe ṣé ó yẹ kí débi tí mo dé. a ò lè débẹ̀ a ò lè débẹ̀. ṣé mo ìlú tí mi ti lọ́dún mi ti pè yín kò ń ṣe ẹyọ kan kò ń ṣe méjì kò ń ṣe èèyàn tó ń ṣépè fún kò yẹ kó lọ sí. bẹ́ẹ̀ ni kò sí ẹ̀kọ́ sórí rẹ wọn. bọ̀ lọ́sọ̀rọ̀ ọlọ́run èyí tó sọ pé wà nílé tó ń ṣe lọ́wọ́ báyìí ṣé òun náà nọ́mà torí mo jọrí tó àwọn tó ń ṣe yìí ò nọ́mà. òun nọ́mà ṣe bí àwọn tó nọ́mà yẹn àwọn lẹ ti rí ní pálọ̀ yẹn tí mo sọ fún yín pé old model ni wọ́n ṣe rí ilé tó wà nínú lẹ́sìn new model latest model. èyí tó wà nílé yẹn tó bá fọ̀hún tán bébí kí ló máa pọ̀ òun. èyí tó wà nínú ilé yẹn tẹ bá ń gbọ́ fọ́ ọwọ́ mẹ́rin mo máa ń ṣe fún lójúmọ́ ọwọ́ kẹrin tí mo ṣe tán ni mo jáde yẹn. latest one ni yẹn latest ìyẹn tí bá ti ṣe tán màá ṣe wá bèbí ẹ ìyẹn ni bèbí ó kú. bèbí ó kú. bèbí ó kú. òun kú bọ̀rọ̀. kò ń kú bọ̀rọ̀. òkìkí Afọláyan ló já mi sí tẹ bá ti mu bèbí ó kú ẹ nìkan. bèbí ó kú kò ń kú bọ̀rọ̀ latest model ló máa jẹ́ o. latest model. Oníbèbí ó ti balẹ̀ jẹ́ gan-an má jẹ́ kí n parọ́ fún ẹ èmi tí mo jẹ́ ọmọ babaláwo lóògùn ká mo mọ̀ pé pọ́pọ́sì mi ń ṣoògùn ká tó jẹ́ pé ẹni tó ṣẹ̀mí lẹ́ẹ̀kan mo bá tiẹ̀ jẹ́ kó lè fọ́jú kó lè rìn mọ́ mo ò jẹ́ gbójú lóògùn kí n dán gbogbo nǹkan tí ò ń dán wò yìí àtúbọ̀tán lélẹ̀ yìí ó gbìyànjú ó gbìyànjú ó dà pé ọmọ tó ló ti fọ́lẹ̀ mẹ́rin yẹn ń pè ẹ́ o. bébí ó kú nìyẹn. bébí ó kú. ẹ jalè ẹ wá rí. Oníbèbí kémi náà wá. ẹ wá wo bébí ó kú. mo ti bá yé yẹ 4 days. My lord, where are you? Baby. Oníbèbí bó ló wà? My lord, I'm missing you. Where are you? Baby. Yadia! Yadia! Ìwọ ni bèbí ó kú? Ìwọ ni latest model? Oníbèbí, ó ṣì bèbí rà. Ọlọ́run, ó ṣì bèbí rà. Yadia! Tèmi ń pọ́n ẹlé tí mò ń ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ ó wá ń wù ẹ́ anyhow. Yadia! Ìwọ ni bèbí ó kú? Latest model? Èmi kọ́. Ìwọ ni latest model? Èmi kọ́. Ṣé mo túmọ̀ gbogbo bíbí? Ó mọ̀ túmọ̀ ẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́. Ìwọ ló ṣe jágajàga. Ó ti lórúkọ bèbí ó kú. Ó dáhùn bèbí ó kú. Ó dáhùn bèbí ó kú. Ayé ẹ̀ ti bàjẹ́ máa bèbí ó kú ẹ̀ ní. Ṣé mo túmọ̀ àwọn bèbí? Ṣùgbọ́n ṣòdí bẹ́ẹ̀ lè ṣe wáyé. Age by age ni 16 years old lélẹ̀. Olórí burúkú yìí. Kí ló fẹ́ pè wọ̀? Ńlá ló máa fún ẹ 65-year-old woman. Ayé ẹ̀ ti bàjẹ́. Ìyá àdìyà jọ èlò lóní lówó tẹ̀mí ń kó fún ẹ ọ tún kó fún lórí burúkú yìí ó dẹ̀ ń gbé ẹ mọ́lẹ̀ jàkàjàkà ṣé mi ò ṣe tó ni tí máa ṣe tó gan-an máa ń pè mí láyàkìlà ṣé mi ò ṣe tó ni máa pa ẹ́ Oníbèbí máa bà tiẹ̀ jẹ́ máa jẹ́ kó mọ orí èèyàn tí mo jẹ́ ìyàwó lémi ló ń gbowó ẹ̀ kò sí wàhálà ayé ẹ̀ ti bàjẹ́ pátápátá I'm telling you ó ṣe é tán aláyé ẹ wà lóra bí mo ṣí bèbí eléyà máa jẹ́ kó wọ́n wí ètò ó ṣí bèbí ẹ kí ni ẹ yẹ ọ lè lọ ayé bàbá jẹ́ ní ọ̀nà. wọ́n ń bọ̀ máa ṣàròyé jìnnà ẹ̀sán akúkúké ọ̀nà tí ó gbà láò mọ̀ ọlọ́run ọba ló kúyè ìgbà tí ó kàn ní kò hàn àfi tó bá sọ bóyá ẹ̀sán ń bọ̀.